a kú dédé àsìkò yìí ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà àmì àṣẹ o. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣọjọ́ sátidé àbámẹ́ta ọjọ́ 26 nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká sí omi tútù mu à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló ti sọ àwọn nǹkan tó mú ìjákulẹ̀ bá orílẹ̀‐èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ eléyìí tí ò ṣe dáadáa tó ní orílẹ̀‐èdè yá àti ní ilẹ̀ adúláwọ̀ wípé ìṣòro ọ̀hún ní àìní àwọn ètò gbòógì tó ń ti òfin ṣíṣe eléyìí tí yóò dúró wámúwámú pẹ̀lú àtìlẹ́yìn tí yóò máa ṣe fún ọ̀rọ̀ oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ètò ọ̀gbìn. Ọbásanjọ́ èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ètò ìkáṣọlójú àkànṣe ètò kan èyí tó wáyé nílùú Abẹ́òkúta lásìkò tí wọ́n ṣe àfihàn ìrẹsì tí wọ́n pè ní òkun rice. Níbẹ̀ ni Ọbásanjọ́ ti sọ̀rọ̀ yìí èyí tó sọ wípé òfin ṣíṣe lórílẹ̀-èdè yìí ó jẹ́ nǹkan eléyìí tá a nílò láti máa tẹ̀lé bákan náà pẹ̀lú àwọn àkànṣe ètò èyí tí ó máa mú ọ̀nà àbáyọ nípa ọ̀rọ̀ oúnjẹ wá ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Ọbásanjọ́ sọ wípé òun wo òye bí wọ́n ṣe ń ṣe ètò ìjọba ní orílẹ̀-èdè yìí wípé púpọ̀ nínú àwọn òfin tí wọ́n ń ṣe ló jẹ́ wípé tí ìjọba kan bá ń bẹ lórí àlééfà gbogbo àwọn òfin àti àlàkalẹ̀ rẹ̀ èyí tó ti dáwọ́lé ní gẹ́rẹ́ tó bá kúrò níbẹ̀ ó lélẹ́yìí tó bá tẹ́wọ́ gbà á òun yóò da gbogbo kinní ọ̀hún nù tí ó tuntun èmí ìgbédìde lélẹ́yìí tó sì jẹ́ yí pé ó mú ìjákulẹ̀ bá orílẹ̀-èdè pàápàá jù tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ ó ló jẹ́ nǹkan kan gbòógì èyí tó yẹ kí oníkálukú wa mọ̀ wípé àkànṣe ètò èyí tí ìjọba yóò máa gbà lọ́wọ́ ara wọn láti máa tẹ̀síwájú ní ṣíṣe ní kinní ọ̀hún jẹ́ o. Ọbásanjọ́ èyí tó wá pe gbogbo àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà láti gbé òfin kan kalẹ̀ èyí tí ó máa ṣe atọ́nà àti àtìlẹ́yìn fún ètò oúnjẹ ní orílẹ̀-èdè yìí àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ láti lè jẹ́ kí oúnjẹ kó pọ̀ lọ́pọ̀ yanturu. Ọbásanjọ́ èyí tó sọ̀rọ̀ náà láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínyẹmí èyí tó gbé ọ̀rọ̀ náà jáde òun ló sọ di mímọ̀ wípé Ọbásanjọ́ tẹnumọ́ ìpinnu rẹ̀ ó sì ké sí gbogbo àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ láti fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́ràn lórí bí nǹkan yóò ṣe ṣẹnu mìíràn o ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Ààrẹ àná tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí eyín ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan òun mà ló ti sọ ìrírí rẹ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó pàdánù ètò ìbò ààrẹ ti ọdún 2015 sọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari. Jonathan tó sọ ọ̀rọ̀ náà nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí níbi ètò ọlọ́dọọdún kan èyí tí wọ́n gbé kalẹ̀ láti fi sọrí olóògbé ẹni tó jẹ́ olùdásílẹ̀ DAC Communication PLC ní orílẹ̀-èdè Nàìjíríà eyín Raymond Dọ́pẹ̀sì. Níbẹ̀ ló ti sọ ó ní iṣẹ́ rí gbogbo nǹkan ló ní ìgbà tí àsìkò fún ó ní ṣùgbọ́n àsìkò kan wà tóun ò lè gbàgbé nínú ìrántí òun títí tóun yóò fi dógbó tóun yóò fi rebi àgbáre. Ó ní òun ní ètò ìbò tó wáyé lọ́dún 2015 nígbà tí òun pàdánù sọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari. Ó ní kì í ṣe ìrìn àjò èyí tó rọrùn láti tètè gbà wípé òun fìdí rẹmi àti wípé lọ́dún náà lọ́hùn òun ríra òun gẹ́gẹ́ bí ẹni tó ní ìjákulẹ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé bí Buhari láti inú ẹgbẹ́ òṣèlú APC bó ṣe jáwé olúborí tóun fìdí rẹmi láti inú ẹgbẹ́ òṣèlú PDP. Jonathan tó ní ìgbà tí wọ́n kéde
ó ló jẹ́ nǹkan tó nira fún òun láti kọ́kọ́ gbà wípé òun ti fìdí rẹmi. Ó lóun rántí pátákùntakùn èyí tí Dọpẹ́sí tó kó lọ́dún náà lọ́hùn-ún wípé òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pe òun láti sọ fún òun wípé èèyàn máa ń gbà fún Ọlọ́run ni, ipòkípò tí ẹ̀dá bá ti bára rẹ̀ kéèyàn gbà fún Ọlọ́run kó sì fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ o. Ó ní báyìí ó ti délẹ̀, ó ní kì í dé bá ní ká yẹrí. Dọpẹ́sí ní ó yẹ kóun gbà wípé bọ́lọ́run ti kọ́ ní ìrìnàjò òun rè. Ó ní lẹ́yìn náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pe òun láti gba èsì àbájáde ètò ìbò náà lọ́dún 2015 kóun sì fohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ wípé bí Ọlọ́run ti kọ́nù. Ó ní lẹ́yìn wáyé ni òun ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀rọ alágbèéká òun láti pe Muhammadu Buhari láti kí kú oríire wípé ó jáwé olúborí lọ́dún náà lọ́hùn tóun sì gbà fún Ọlọ́run. Ó ní ṣùgbọ́n káàsọ òtítọ́ ó ló jẹ́ nǹkan tó nira fún ènìyàn èyí tó tún díje dupò tó sì ń bẹ lórí àléfà láti pàdánù sọ́wọ́ ẹni tó ṣẹ̀ gbígbá ìbò kó sì ná mọ́lẹ̀. Ó ní ọdún náà lọ́hùn ọdún má lè gbàgbé ló jẹ́ fóun gẹ́gẹ́ bí Jonathan bó ti sọ ìrírí rẹ̀. Akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ gíga girama èyí tán wà ní Ọbádá Ìdíyẹmí High School ní ìjọba ìbílẹ̀ Mẹ̀káfọ́n ní ìpínlẹ̀ Ògùn òun mà ló ti jọ́lọ́run bá nípè látàrí ànàtúnà kan èyí tí olùkọ́ tó na akẹ́kọ̀ọ́ ọ̀hún tilé ẹ̀kọ́ girama Ọbádá Ìdíyẹmí High School tó wà ní Mẹ̀káfọ́n nínú ọ̀sẹ̀ tí a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ òun ló fọ́ apẹ̀rẹ̀ kan eléyìí tí wọ́n ń kó àwọn ìdọ̀tí nínú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n ń kó sí o. Wọ́n ní látàrí wípé ó ba apẹ̀rùkù èyí tí wọ́n ń kó ìdọ̀tí sí yìí ń ló mú olùkọ́ rẹ̀ tó bínú tán láti na akẹ́kọ̀ọ́ ọ̀hún títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti jáde látọwọ́ ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn kan èyí tí wọ́n porúkọ èèyàn ọ̀hún ní Adétóhùn èyí tó gbé ọ̀rọ̀ náà léde tó sì ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú akẹ́kọ̀ọ́ náà ló sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún bó ti lọ rèé. Ó ní olùkọ́ náà òun ló gbé apẹ̀rùkù ọ̀hún ló gbé wọ iyàrá ìkẹ́kọ̀ọ́ wípé wọn yóò máa da ìdọ̀tí sí i pẹ̀lú ìkìlọ̀ wípé akẹ́kọ̀ọ́ kankan kò gbọ́dọ̀ bá apẹ̀rùkù ọ̀hún jẹ́ o, bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ fọ́. Ṣùgbọ́n tán ni ọmọ akẹ́kọ̀ọ́ náà tí wọ́n porúkọ rẹ̀ ní Àríyọ̀, ó ní Àríyọ̀ ló kọ́kọ́ sọ̀rọ̀ wípé ṣèbówó àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ńlọlùkọ́ ọ̀hún ń ló fi ra apẹ̀rùkù ìdá ìdọ̀tí ọ̀hún sí tá a mọ̀ sí dustbin wípé ṣèbí owó wọn ni wọ́n fi ra kinní ọ̀hún. Àríyọ̀ tó sọ ọ̀rọ̀ yìí èyí tó sì mú olùkọ́ rẹ̀ láti korò ojú pẹ̀lú ìbínú sí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọmọ náà pẹ̀lú bó ṣe gbó olùkọ́ ọ̀hún bó ṣe gbó lẹ́nu èyí tí wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà wọ́n fi tó létí tí ọ̀gá àgbà ọ̀hún sì ní kí wọ́n dá sẹ̀ríà fún Àríyọ̀. Wọ́n ní nípa ìdí èyí ni wọ́n pe Àríyọ̀ bọ́ síta èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí nínà pánkẹ́rẹ́. Wọ́n ní pánkẹ́rẹ́ ọ̀hún ni wọ́n nà títí o èyí tó jẹ́ pé ó dín díẹ̀ ní ìgbà 162 ní ẹgbà èyí tí wọ́n na Àríyọ̀. Wọ́n ní ìdí èyí ni Àríyọ̀ ṣubú gbọ̀nrangandan ń ló dákú lọ òbí adígbọ́nrán kú o. Wọ́n ní eré ni àwàdà ní àìtètè káramọ́ láti gbé ọmọ òun lọ ilé ìwòsàn tó ń ti àwọn olùkọ́ yòókù. Wọ́n ní ní ìgbà tí wọn yóò fi rántí pé ẹ tẹ̀ jẹ́ ká wú ọmọ òun ká gbé lọ ilé ìwòsàn bí yá ń ṣeré sinimá ni. Wọ́n ní ń bẹ̀ lọ́mọ òun ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra tí Àríyọ̀ tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama Ọbádá Ìdíyẹmí ní ìjọba ìbílẹ̀ Mẹ̀káfọ́n gbọ́ ọmọ òun ṣe dágbére fún ayé rèé tó jọ́ lọ́wọ́n bá nípè. Wọ́n ní gẹ́rẹ́ náà ni wọ́n sì ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí èyí tí wọ́n ti gbé olùkọ́ náà láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ lórí páànù ìdá ìdọ̀tí sí ìyẹn dustbin tó sì na ọmọ títí tí ọmọ òun fi jọ́ lọ́wọ́n bá nípè. Ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní ìpínlẹ̀ Ondo òun mà ló ti ju ọ̀gbẹ́ni kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Emmanuel ni wọ́n ti fi sí àhámọ́ o látàrí wípé ó na ìyàwó rẹ̀ lẹ́yìn èyí ó sì ṣá ìyàwó rẹ̀ ládàá títí tí ẹ̀mí fi bọ́ lára ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ àwọn akọ̀ròyìn èyí tó ṣe ìwádìí ìròyìn ọ̀hún títí ìṣẹ̀lẹ̀ náà tán ni ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìdànrè ní ìpínlẹ̀ Ondo eyín nínú oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí.
wọ́n ní ọ̀gbẹ́ni Sunday Emmanuel èyí tó jẹ́ alágbàro òun mà ń lóde láti oko àgbàro rẹ̀ tí ọ̀rọ̀ gbólóhùn asọ̀ kékeré kan tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ń ló bínú sí tó sì mú àdá tó ṣá ìyàwó rẹ̀ èyí tí ẹ̀mí fi bọ́ lára ìyàwó ọ̀hún, tó tún gbìyànjú láti ṣá ọmọdé èyí tó jẹ́ ọmọ bíbí inú rẹ̀ ọkùnrin ọmọ ọdún mẹ́ta, ṣùgbọ́n tí Ọlọ́run kó ọmọ kékeré ọ̀hún yọ látọwọ́ àwọn ẹlẹ́yinjú àánú ará àdúgbò èyí tó tètè dìde sí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ wọn fi tó wọn létí tí wọ́n sì gbé ọ̀gbẹ́ni Sunday Emmanuel gẹ́gẹ́ bí ẹni tó rojọ́ tako Sunday Emmanuel nílẹ̀-ẹjọ́. eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Josephine Awana sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí ní nǹkan bíi aago 5 àbọ̀ ìrọ̀lẹ́ ní ìgbà tí ọ̀gbẹ́ni Emmanuel dé láti bí oko òòjọ́ rẹ̀ èyí tó jẹ́ alágbàro tó lọ ṣe. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ òun ló bí nínú tó sì ṣá ìyàwó rẹ̀ tó tún gbìyànjú láti ṣá ọmọdékùnrin ọmọ ọdún mẹ́ta, ṣùgbọ́n tí Ọlọ́run kó ọmọ ọ̀hún yọ ò. Ní báyìí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà eyín arábìnrin Ọlátẹ́jú Ọdẹ́núsì Fádèyí òun bínú tán yányán ni èyí tó ní kí wọ́n lọ ju ọ̀gbẹ́ni Sunday Emmanuel sínú ọgbà àtúnṣe ní ìgbà tó sún ẹjọ́ náà sí ọjọ́ kejì nínú oṣù kejì ọdún 2025 títí di ìgbà tí ìwádìí yóò fi jáde láti ẹ̀ka ètò ń ṣe ìwádìí ọ̀daràn ọ̀hún ní ìpínlẹ̀ Ondo. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn tí ń ṣeré sinimá àti èyí tó ń ṣe àwàdà lórí ìkànnì ayélujára eyín arábìnrin Ramota Adétò eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí àǹtí Ramota, òun mà ń ló ti ké gbàjarè síta báyìí lórí ipò tó wà wípé lọ́wọ́ báyìí òun ti di ẹni tí ò nílé lórí, tí ò sì ní gá, tí ò ní gò lórí ìhùwàsí àwọn ènìyàn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ èyí tí wọ́n ń ṣe kò kárí fún ìwà búburú èyí tí wọ́n hù fún o. àǹtí Ramota èyí tó sọ ọ̀rọ̀ náà pẹ̀lú omijé lójú tó ń ti ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn ń ló sọ ọ̀rọ̀ òun di mímọ̀ wípé lọ́wọ́ tí òun wà yìí òun ní ìpèníjà ọ̀rọ̀ owó, bẹ́ẹ̀ sì ni òun ò nílé kankan tóun lè forí òun pamọ́ sí o. ó ní àwọn ènìyàn tóun kó tira èyí tí wọ́n jọ ń ṣe kùrùkẹrẹ tó pè ní máníjà eléyìí tí wọ́n ṣe agbátẹrù òun, àwọn ni wọ́n lu òun ní jìbìtì owó pẹ̀lú àwọn dúkìá. ó ní àkọ́kọ́ gbogbo owó tí ń bẹ nínú àpò àpamọ́wọ́ owó òun nílé ìfowópamọ́ ni wọ́n gba gbogbo rẹ̀. ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn ìkànnì ayélujára òun èyí tí àwọn ènìyàn ti máa ń wo òun tó sì máa ń ṣe òun lóore, ó ní gbogbo rẹ̀ pátá èyí ni wọ́n ti dànù èyí tí wọ́n pè ní kí wọ́n dìlíìtì nǹkan. ó ní pábánbárì ibẹ̀ ni wípé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun kan tó jẹ́ obìnrin èyí tí òun pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ ń gbé pọ̀, ó ní nínú oṣù tó kọjá yìí ló ṣe ìgbéyàwó. ó ní láti ìgbà tí ọ̀rẹ́ òun obìnrin yìí tó ti ṣe ìgbéyàwó ńlọ́kọ rẹ̀ ló ti ń fún òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà èyí tó kù díẹ̀ káàtó, tó sì ti sọ fún ọ̀rẹ́ òun obìnrin pé kó lé òun kúrò nílé wípé ìbágbépọ̀ àǹtí Ramota tóun tí wọ́n nínú ilé yìí kò ní lè rọgbọ. ó ní láti ìgbà náà lòun ti kúrò ní ilé. ó ní ilé kékeré tí Ọlọ́run sì ṣe fún òun èyí tóun ń kọ́ lọ lọ́wọ́, ó lẹ́ni tí ń kọ́ lọ́wọ́ òun náà ti dáwọ́ iṣẹ́ dúró látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tó tún jẹyọ láàrin ọ̀rọ̀ ọ̀hún. àǹtí Ramota ní báyìí bóun ti wà yìí ó ní òun ò ní gá, òun ò ní gò, bẹ́ẹ̀ sì ni òun ò léèyàn kankan tóun lè sáré bá, òun ò sí níbì kankan tóun lè forí òun pamọ́ sí. òun ti de igba láàmù tó ń jẹ ní ẹ̀gbẹ́lẹ̀ ó ní òun rì kiri báyìí ni àfi bíi ẹran aláìlẹ́nì gẹ́gẹ́ bí Ramota ti sọ. lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ àǹtí Ramota ké sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣàánú òun, wípé ojú ní rójú ṣàánú, pé kálukú wọn ni Ọlọ́run yóò pèsè fún gẹ́gẹ́ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí fọ́nrán kan èyí tó fi léde lórí ìkànnì ayélujára ènìyàn kan. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí di ìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tòrò ìmíì. síwájú ìgbà náà ọjọ́ ayọ̀ wa ò ní jọjọ́ ìbànújẹ́. fún mi Adénúgà lẹni tó múlò yọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.